Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo fi gbólóhùn Ọlọ́run ọba gbólóhùn àpọ́nlé gbólóhùn tó lóore jùlọ mo fi kí gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè. Praise the Lord, hallelujah o. Ìyá ọmọ yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà ni mo tún dé lónìí o, èmi lẹ́ ò mọ rí, èmi ní ò mọ wá. Àsìkò àwẹ̀ yìí lágbára Ọlọ́run ọba ẹ̀mí wa àgbàjá ètò ọdún tí ń bọ̀ ní bá wa nù sàré láṣẹ Elédùmarè. Ẹ̀yin ènìyàn mi, iṣẹ́ wo mo bá yín mú wá ní òní? Mo bá yín mú iṣẹ́ tí a ń pè ní àsèjẹ osole owó pẹ̀lú ọṣẹ rẹ̀. Àsèjẹ osole owó pẹ̀lú ọṣẹ rẹ̀ tó túmọ̀ sí wípé ẹ jẹ́ àsèjẹ ẹ sì tún máa fi ọṣẹ rẹ̀ wẹ̀. Mojúbà lọ́wọ́ alára, mojúbà lọ́wọ́ ajérò, mojúbà lọ́wọ́ ọ̀rẹ́gún tí lè la, mojúbà ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹni tẹ́ ẹ dílé ayé mú. Mojúbà olóbí kí n tó kọjá yé, mojúbà ọ̀sán bí kí n tó kọ́ wa, mojúbà bàbá mi ọ̀rá mi oṣù ọ̀lálé, mojúbà o. Mojúbà ẹ̀yin tẹ́ kọ́kọ́ jáwé kí n tó jáwé, mojúbà ẹ̀yin tẹ́ kọ́kọ́ wa gbò kí n tó wa gbò, mojúbà ẹ̀yin tẹ́ kọ́kọ́ sọ kí n tó sọ, mojúbà yín o. Bẹ́ẹ̀ sì mọ̀ pé èmi ò lè fẹ́ fi iṣẹ́ kalẹ̀ kí n má ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́, nítorí pé bí ẹ bá kàn fi iṣẹ́ kalẹ̀ pé yá ògùn owó, yá osole owó, yá ẹ̀mú ń bá ẹ̀sìn báyìí tí yẹn kàn lọ tí yóò ṣàlàyé ẹ̀ kò ní bójú mu. Àṣàlàyé wọ́n sì tún mú ìmọ̀ràn wá lórí ẹ̀. Bá ṣe mọ̀ yí pé ọ̀pọ̀lọpọ̀ oṣó bá ṣe mọ̀ yí pé àwọn iṣẹ́ yìí ó yàtọ̀ síra wọn. Osole owó, àṣírí bíbò, aṣínà owó, ògùn owó, àwọn nǹkan wọ̀nyí ó yàtọ̀ síra wọn. Wọn ò papọ̀ rárá, bẹ́ẹ̀ ni wọn ò papọ̀, wọ́n yàtọ̀ sí ara wọn. Àṣírí bíbò a máa ṣiṣẹ́ kéèyàn nídìí owó kan, bí èèyàn nídìí owó, èèyàn jẹ gbèsè àbí èèyàn sáré fẹ́ gbọ́ bùkátà kan pọ̀ àpá, àṣírí bíbò á sáré bo àṣírí náà, èèyàn sáré rí owó òun láti fi ṣe kinní náà. Osole owó bó ló ṣe ń ṣiṣẹ́. Osole owó òun náà máa mú kọ́sítọ́mà wá fún yẹn ni, bí ẹni tó ń ṣiṣẹ́ ọwọ́, bí ẹni tó ń ṣiṣẹ́ ìjọba, èèyàn tó bá ń ṣiṣẹ́ ìjọba bó ló ṣe ń ṣiṣẹ́ fún wọn. Nítorí ẹlòmíràn máa sọ wípé èèyàn tó bá ń ṣiṣẹ́ ìjọba ò lè lo osole, rárá o, kò rí bẹ́ẹ̀. Èèyàn tó máa ń gba sálárì tó ń ṣiṣẹ́ ìjọba ó lè lo osole owó, nítorí wípé ẹni tó máa ń ṣiṣẹ́ ìjọba tó bá ń lo osole owó, irú wọn náà máa ń promote lójijì, irú wọn náà máa ń increase sálárì wọn. Owó tó ń gbà tẹ́lẹ̀ wọ́n á sì ṣàyẹ̀dẹ́ fi kún. Ọ̀gá wọn lè wò sùnsùn kó lágbọ́jẹ́, ìwọ tó wà yìí mo fẹ́ fi ọ sípò mi, mo fẹ́ mọ̀ owó mi kí n fún ọ lówó, àbí bó ṣe ń ṣiṣẹ́ tó láti jọ yìí ọ ń gbìyànjú tó, mo fẹ́ sẹ́ndì owó ńlá kan fún ọ, tó ṣàyẹ̀dẹ́ tó mọ̀ bùnyàn ní owó ńlá. Bámbámbámbá bó ṣe jẹ́nu. Osole owó yàtọ̀ sógun owó. Kò sí ogún owó tí yẹn, kò sẹ́dá tí ó sógun owó láyé tó jẹ́ ogún owó tí ò ní nǹkan tí ò lẹ́tọ̀ọ́nú. Yóò ti yẹ̀yìn àgbàlagbà. Kò yí sí bẹ́ẹ̀ tó ṣe lo nǹkan tí ò lẹ́tọ̀ọ́ tí mò ń sọ wọ̀nyí. Ògùn owó a máa ètè gbéra fún yàn, a mú owó wá, tá di owó wá lóríṣiríṣi. Èèyàn tí yóò mọ̀ yẹn lè ṣàyẹ̀dẹ́ wá gbówó báyàn, ṣùgbọ́n ìgbẹ̀yìn rẹ̀ ó ní ewu débi wípé èèyàn á regret pé èèyàn ṣe ṣe. Ẹni tó ń jẹ tẹ́lẹ̀ lè padà dẹni tí ò dẹ mọ́, ẹni tó ń gun mọ́tò lè padà dẹni tí ń fẹsẹ̀, nítorí nǹkan tó lò yìí, ẹni tó lo nǹkan ẹ̀ á padà wá béèrè. Ni mo fi ní ẹ má jẹ́ ká wá sọ pé àwọn olùgùn owó tó lóògùn owó lè ṣàìtẹ̀ gbéra nìyẹn lè tètè dolówó láyé, ṣùgbọ́n ẹja bẹ̀rù Ọlọ́run ká bẹ̀rù àtúbọ̀tán. Ṣùgbọ́n osole owó ó jẹ́ iṣẹ́ kan tó dára tí ò ní àtúbọ̀tán ó burú rárá. Bẹ́ẹ̀ ni mo fọwọ́ ẹ̀ sọ̀yà kà fún yín, kò ní àtúbọ̀tán ó burú. Ẹ lè osole owó kẹ́ rìgírẹ́tì. Osole owó ìṣiṣẹ́ owó kan tí yẹn wá ṣe tí ò ní fi ṣàánú. Ògùn owó lálẹ́ mọ́ sọ pé ayọ́ sógun owó, yá owó yìí o ọ̀gbọ̀dọ̀ fún yẹn o, owó yìí o ọgbọ̀gbọ̀ ọ̀nà tán lójúmọ́, owó yìí o ọ̀gbọ̀dọ̀ fún òbí rẹ o, à ń sògùn owó fún wa, à ń dàgbọ̀dọ̀ fún òbí rẹ. Ta ló ń torí ẹ wówó? Ibi òbí náà ni. Ẹ jẹ́ ká gbọ́ sólẹ̀ yìí ká mọ́ sọ̀rọ̀ jù. Ẹ lọ sọ sólẹ̀ yìí ká pò nínú kòsíkòsí.
nítorí kòsíkòsí ò dára, kòsíkòsí ò sunwọ̀n. A ò ní tọrọ jẹ, a ò ní wá owó tì. Kọ́ fẹ́ ná owó kọ́ rí owó, yìí ni. Nítorí wípé béèyàn bá ní owó láyé, wàláhì tàálà ọkàn yẹn á balẹ̀, ọkàn yẹn á balẹ̀. Oṣólẹ̀ a sì mọ mọ́kàn yẹn balẹ̀ jògún owó lọ. Ẹ̀rù ògùn ó mọ̀ bọ̀ pé bí kíní báyọ̀ kíní ọkàn rẹ̀ ò lè balẹ̀, ṣùgbọ́n oṣólẹ̀ owó àwọn mọ́kàn ní balẹ̀. Ẹ̀yin ènìyàn ni mo já yín tán lónìí. Bóò ni a ó ṣe ṣiṣẹ́ yìí? Yé iṣẹ́ yìí kó mọ̀ rí o. Èyí ṣe iṣẹ́ yìí kó mọ̀ ṣe kíni, kó mọ̀ rí. Dandan ni a rí. Bẹ́ẹ̀ ni tested and confirmed ni. Ẹ bá mi wé ewé ẹ̀yìn olóbe, ewé ẹ̀yìn olóbe fi ń ṣòwò, tẹ́wọ̀n lójúmọ́ máwòrán yìí. Wọ́n dà pé wọ́n ti bá yín gbé síbẹ̀, tẹ́wọ̀n lójúmọ́ máwòrán yìí. Ẹ bá mi wá ewé tí pọ́nlá, ewé tí pọ́nlá tẹ́ bá jáǹtì ẹ jẹ́ kó jẹ́ 41. Ewé tí pọ́nlá tẹ́wọ̀n lójúmọ́ máwòrán yìí. Ẹ já 41 kẹ́ mọ́ jẹ́ okó lu. Ẹ bá mi wá ìyèrè iyekíye. Ẹ lọ bá mi rẹ ẹyẹlé funfun kan báláú. Ẹ mú ẹyẹlé yìí, ẹ tú yẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe máa ń bọ adìẹ tẹ́tù yẹ́ ẹ gé sí 16. Ẹ gé sí 16. Ẹ kó àwọn fún ìfun rẹ̀ ẹ kó sọ́tọ̀ o. Tó bá ti wá ṣe kíní yìí tán, ẹ bá mi pa ẹyẹlé yìí ẹ̀dọ̀ ẹ̀dẹ̀ sínú ìkòkò tẹ́ fi ṣe àsèjẹ yìí. Ẹ wá bá mi mú tàdáhùn. Ẹ bá mi fi ẹ bá mi fi hàn yá tí yá rísíkò á rọ́gàdá mi kó lè mọ̀kánì wàlá khairun rọ̀ṣìkín. Ẹ bá mi fi hàn ó jẹ́ 41. Tẹ bá ràn ẹ ra fi omi tó dáa kan tó mọ́ dáadáa ẹ fi fọ́ sínú ìsasùn yìí náà. Ẹ mú epo, ẹ mú iyọ̀, ewé ẹ̀yìn olóbe tí pọ́nlá ẹ lọ gbogbo papọ̀, ẹ dà sínú ìsasùn papọ̀ mọ́ ẹyẹlé yìí. Tẹ bá lọ tán, tẹ ẹ ṣe tán, ẹ ṣe kó jiná. Ẹ bá mi ra aṣọ funfun ọ̀pá kan. Tẹ bá fẹ́ jẹ iṣẹ́ yìí, ẹ jẹ́ ká wọ aṣọ tó bá mọ́, ẹ jẹ́ ká múra dáadáa, ká fàìn dáadáa, ká múra, ká wọ aṣọ tó bá jẹ́ aṣọ tó wuyì lára aṣọ inú ilé wa, kẹ́ múra gidi gan. Tó bá jẹ́ obìnrin ni kóbìnrin tọ́jú kó tọ́mú kó fàìn dáadáa, nítorí iṣẹ́ yìí gbà kíyàn múra dáadáa. Ẹ má sọ fún yìí, ẹ gbé tó bá rí ṣe kíní tán, ẹ gbé ìsasùn yìí, ẹ gbé sí orí ẹ̀. Ẹ jẹ́ kó lùtù díẹ̀, ṣàdúrà sí dáadáa, ẹ bá mi kó jẹ. Ẹ bá mi kó jẹ tán, ẹni tó bá mu láìkì omi tó yẹ kó mi ló mọ lóǹtì ẹ jẹ́ kó lomi. Ìwọ tó bá jẹ́ pé ọtí ni mutí sí, ìwọ tó bá jẹ́ minerals ni mú nǹkan sí, ṣùgbọ́n ṣàgbọ́dọ̀ mọ nǹkan lé lórí sá. Àwọn ìfun ẹ̀ àtàwọn nǹkan tó bá ṣẹ́kù lára ẹ̀ tá lò ṣẹ́kù yìí, ẹ jẹ́ ká jọ papọ̀ mọ́ ìdí atari kan. Ẹ jẹ́ ká pò mú ọṣẹ tó bá wù wá, ẹ jẹ́ ká kó sínú ike funfun kan. Ẹ jẹ́ ká mọ wò ó ní àràárọ̀. Ẹ̀yin ènìyàn mi bẹ́ẹ̀ bá lo iṣẹ́ tí mo sọ yìí, tẹ́ bá rí àrànṣe Ọlọ́run ọba, ẹni wípé irọ́ ni mo pa fún yín. Kò jù báyẹn lọ o. Ẹ like o, ẹ share fún yẹn o, ẹ comment o, kí iṣẹ́ lè ṣiṣẹ́ fún yín o. Ẹ̀yin tẹ́ bá ń wò ó tẹ́ gba àti orí Facebook wọ inú YouTube channel mi yìí, ẹ wọ́n yẹn kẹ́ni kó bá yín create Gmail yìí lẹ́yìn fi open for YouTube. Tẹ́ bá open rẹ̀ tán, ẹ search fún Dr. Modu Agba abọ́mọ ọ̀dọ̀ àgbà. Agbẹ̀yìn wá ẹ subscribe sí YouTube channel mi. Ẹ ò lè láǹfààní àti wo àwọn iṣẹ́ mi yòókù àti láti máa follow mi àti tí n bá ti ń fi iṣẹ́ kalẹ̀ ẹ ò lè máa wò ó. Ó dìgbà.